الحق من ربك فلا تكونن من الممترين. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أقبل فون الله أبتي ودوساي tó sì fẹ́ kí a tẹ̀lé Ọlọ́run ọba àti Ànábì sallallahu alayhi wa sallam, ọba tí ò ní gba iṣẹ́ kan lọ́wọ́ wa, tí ò ní gba ìwà kan lọ́wọ́ wa, tí ò sì ní gba ìrìn kan lọ́wọ́ wa àyàfi tó bá ṣe déédéé títí Ọlọ́run ọba àti ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn bẹ́ẹ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run ọba fi iṣẹ́ fi rán, èyí tọ́lọ́wọ́n bá rán sí gbogbo àwa èèyàn pátá nítorí àtìlẹ́ wa fi ọ̀nà fi mọ̀ wá ìmọ̀nà láti ọ̀dọ̀ Ọlọ́run má ṣe jẹ́ kí ó máa jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa. lẹ́yìn bẹ́ẹ̀ àtọ̀rọ̀ sí Al-Haqq TV àbí Allah subhanahu wa ta'ala ayé náà Ọlọ́run jẹ́ ó máa dá sí gbogbo àwọn tí ń mójútó, Ọlọ́run jẹ́ kí ó máa ní lọ síwájú ìkúnlọ́wọ́ èyí táyé náà fi dáa jù báyìí lọ. Ọlọ́run kó bá mú bá wọn ọlọ́run ọlájẹ kan ṣe Ọlọ́run náà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a mú wá fúnra wa ní àsìkò yìí ní nǹkan tí a fẹ́ bára wa sọ, òun náà ni ọ̀rọ̀ nípa ìfẹ́ inú. torí pé ìfẹ́ inú tí a rí yìí nǹkan kan ni tí máa ń dìnà oore, bákan náà òun àti làákàyè wọn ìṣe ọ̀rẹ́. ìfẹ́ ẹnu máa ń wá láti ibi àwọn ìwà tí ò bá dáa lára ọmọ ènìyàn, bákan náà a sì máa ba ọmọlúwàbí èèyàn jẹ́ láwùjọ ibi tí wọ́n ń gbé, inú ilé ibi tí wọ́n ti bí àti inú ẹbí ibi tó ti kó. ilé ayé tá a wà ilé fìtínà ni, tó sì já sí pé téèyàn bá ń súnmọ́ ìfẹ́ ẹnu bẹ́ẹ̀ náà ni ìjọmọlúwàbí ó máa dùn nínú ara ẹ̀. gbogbo ẹni tí ó bá jìnnà sí ayé tó jìnnà sí ìfẹ́ ẹnu yóò sì máa ga nínú ìgbésí ayé ẹ̀. bákan náà ìfẹ́ ẹnu nǹkan kan ni tó jẹ́ ọ̀tá tó burú fún ẹ̀mí ọmọ ènìyàn ju ọ̀tá Ṣẹ̀tánì lọ. ọ̀kan náà àwọn àfàgbà tí a mọ̀ pẹ̀ sí Abu Hazim ó ní qatil hawaka ó ní qatil hawaka ashaddu mimma tuqatil aduwwak. báyìí fẹ́ inú ẹja ju kó lé ìjà tó fẹ́ báyìí fẹ́ inú ẹja kó lágbára ju ìjà tí òun ṣe kíni, ìjà tí òun bá àwọn àtajà lọ. Ọlọ́run bá sọ náà Qur'an Suratul Jasiyah oṣù Allah sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú ẹ̀mọye ọ̀rọ̀ léyìí tó fi pè wá ṣàkíyèsí ìfẹ́ ẹnu. bẹ́ẹ̀ náà ni àyà tí a dárúkọ lẹ́ẹ̀kan yẹn ní Suratul Jathiyah. òjíṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ àbí Ọlọ́run ọba balẹ̀kẹ́ Ọlọ́run sọ pé afara'ayta man ittakhadha ilahahu hawa. gbogbo ẹnikẹ́ni èyí tó bá yí pé nǹkan tí ń tukọ̀ ẹ̀ òun náà ní ìfẹ́ ẹnu. wa adallahu Allahu ala ilmin, tó bá yí pé fẹ́ẹ́nu bá ń tukọ̀ yẹn a rí i pé Ọlọ́run ọba di gàgà ojú ẹ̀ láti lè nímọ̀ tọ́lọ́run, láti lè mẹ̀sìn Ọlọ́run, kọ́dà tó bá jẹ́ àfa tó bá jẹ́ fẹ́ẹ́nu ní tẹ̀lé Kùránì tó mọ̀ àti hadith tó mọ̀ kò ní wúlò fún ẹ rí i pé fẹ́ẹ́nu ló mọ̀ tẹ̀lé. bákan náà wa khatama ala sam'i, nínú àdéhùn tọ́lọ́run fi kan ni pé etí ẹ̀ gan tí ó mọ̀ gbọ́ nǹkan rẹ̀ ò ní gbọ́ nǹkan rẹ̀ má. wa qalbihi, ọkàn ẹ̀ gan yóò le láti lè gbọ́ òdodo àbí láti lè mọ̀ òdodo. òtí waja'ala ala basarihi ghishawatan, bákan náà Ọlọ́run wà fi sínú ojú ẹ̀, Ọlọ́run fi ìdídí sínú ojú ẹ̀ tí ò lè rí nǹkan rí. nítorí bẹ́ẹ̀ ẹ rí i pé ìfẹ́ inú wallahi ọ̀tá ara ni, ọ̀tá ọmọ èèyàn ni. kọ́dà kó àwọn ẹlòmíín tí ń hùwà míì lónìí ẹ rí i pé ìgbà tó lọ́wọ́ ọba alẹ́kẹ́ọ́lá tó mẹ́mọ̀ sọ̀rọ̀ àwọn ìfẹ́ inú fún wa náà kúrò ní gbogbo àwọn ẹni tí ń ṣe kèfèrí. Ọlọ́run ọba mọ̀ pé ọmọ èèyàn gangan mọ̀ fúnra ẹ̀ kọ́lọ̀ ló yẹ ká sìn. Ọlọ́run ní wala in sa'altahum man khalaqa as-samawati wal arda la yaqulunna Allah. tẹ́ bá bí wọ́n lè rí pé ta ló dá sánmà ta ló dálẹ̀ wọ́n rọ́ Ọlọ́run ló dá. ìtumọ̀ yẹn ni pé Ọlọ́run gangan mọ̀ pé àwọn èèyàn mẹ́ni tó yẹ ká sìn, ọmọ èèyàn mẹ́ni tó yẹ ká tẹ̀lé, ọmọ èèyàn mẹ́ni tó yẹ ká fìjọsìn ẹ̀ fún.
ló fa gbogbo ìgbà táwọn àfáà bá fẹ́ sọ̀rọ̀ ìfẹ́ ẹnu wà fún yẹn kò sí bí èèyàn ṣe lè ṣe èèyàn ó rò nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́mù ló fa ló yẹ pé ẹ rí i pé ní gbogbo àwọn tí adọ́nà bá fẹ́ sọ ọlọ́run yìí sọ pé wọ́n yìí sábà sọ pé an-nahyu anil hawa wọ́n máa ń sọ pé an-nahyu anittiba'i hawa ìyẹn ni pé kíkọ̀ fún ni níbi ìtẹ̀lé ìfẹ́ ẹnu wà àmọ́ mọ èèyàn ní kó kọ̀ǹtólì ara ẹ̀ láti lè má ṣe kiri láti lè má tẹ̀lé ẹ̀ ló fa gbogbo àwọn ẹni tí ń tẹ̀lé nǹkan ní ìgbà tó wọn fẹ́ sọ̀rọ̀ nípa àwọn kèfèrí nínú al-Qur'an ọlọ́run ọba sọ fún wa nípa àwọn kèfèrí nínú al-Qur'an ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́ni wala tattabi' ahwa alladhina kadhabu bi ayatina walladhina la yu'minuna bil akhirah wa hum bi rabbihim ya'dilun ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́ni wala tattabi' ahwa alladhina kadhabu bi ayatina má tẹ̀lé àwọn ẹni tó yá sí pé àwọn ẹni tó yá sí pé alladhina kadhabu bi ayatina tó yẹ pé ìfẹ́ ẹnu ni wọ́n tẹ̀lé ni wọ́n fi ṣe kékeré sọ̀rọ̀ àwọn ọlọ́run ìtumọ̀ ẹni pé kèfèrí gangan mọ̀ pé òòṣà tó ń sìn kì í ṣọlọ́run kọ́dà ẹ wá sọ́kòtà wáyé lápèjúwe lẹ́yìn tí ó jẹ́ pé púpọ̀ àwọn afa lásìkò tá a wáyé nísìnyí 31 December ti fẹ́ẹ́ dé nísìnyí wọ́n máa ní agbọ́dọ̀ ṣàdúrà bó ṣe fẹ́ jẹ́ sí pé Islam fara mọ́ nínú 29 àbí 30 Zulhijja pápá lẹ́yìn tó jẹ́ ìparí ọdún àwàdàní ìparí ọdún hijiri tí ń ṣe tàwa mùsùlùmí káwá sọ pé kí ni káyọ̀ṣẹ́ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ December tí ń ṣe tí ì tiẹ̀ ṣe tiwa náà àríkè ọ̀pọ̀lọpọ̀ àǹfààní sí wọ́n ti ń palẹ̀mọ́ December wọ́n ti ń palẹ̀mọ́ kíní kan wallahi kò sí àfáà tí ó mọ̀ pé fẹ́ nínú tẹ̀lé torí pé tẹ́ bá wọ Al-Qur'an àfáà kan ò ní sọ fún pé náà Al-Qur'an Ọlọ́run sọ pé 10 December ká jí ká ṣàdúrà àbí ká kọ̀yànjọ ká ṣàṣàlátù àfáà gan mọ̀ kò ní àfáà kan ò ní sọ fún pé hadith kan ó ní kíní kan ẹnìkan pè mí lọ́wọ́ àárọ̀ níbèrè pé kí ni dáàtì tí ànábì ń lò kó tó di pé ó ṣe ìjìra mo sì mọ̀ pé ibi tí ń lọ ibi tó fẹ́ lọ ní ìbéèrè yẹn òun ni pé ó fẹ́ sọ fún mi pé ṣé bí òun là ànábì tí ń lò tẹ́lẹ̀ kó tó di pé bóyá ìjìra dé nítorí bẹ́ẹ̀ nǹkan tá a lè máa ṣe ni bẹ́ẹ̀ sì ni ìyẹn wá jẹ́ kí n ṣàlàyé fún pé kọ́lọ́n tó dá sánmà àti ilẹ̀ Ọlọ́run ti ṣe oṣù ní méjìlá Ọlọ́run sọ ní Suratu Tawbah Ọlọ́run ní inna iddata ash-shuhuri inda Allah 12 shahran fi kitabillah yawma khalaqa as-samawati wal-arda minha arba'atun hurum dhalika ad-dinul qayyim fala tadlimu fihinna anfusakum Ọlọ́run ti dá sánmà àti ilẹ̀ Ọlọ́run ti ṣe oṣù ní méjìlá méjèèjìlá náà làwọn èèyàn sì ń tẹ̀lé látàrí òtí ìyẹn ni pé wọ́n ń kà wọ́n mọ̀ pé tá a bá ṣe nǹkan ní oṣù yìí nísìnyí wọ́n bímọ ní oṣù yìí nísìnyí tá a bá bímọ ní lákòókò wọ́n bímọ ní Muharram tó bá di Muharram míì tó fẹ́ tẹ̀lé ọmọ ọmọ náà pọ́dún kan wọn ò nọ́dún kan tẹ́ ń kà wọ́n kàn mọ̀ pé oṣù méjìlá ni tí méjìlá bá ti yẹ kó túmọ̀ ẹni pọ́nmọ́ tá a bí ti ṣe kí ni ó ti pé ọdún kan nítorí bẹ́ẹ̀ kò sí àfa tí ó mọ̀ pé ìfẹ́ ẹnu lòún tẹ̀lé Ọlọ́run ìfẹ́ ẹnu òun ní máa mú yàn kó lójú ọ̀nà tọ́lọ́run tó ládàámọ́ tọ́lọ́run dámọ́ mọ́ ènìyàn ní kó mọ̀ Ọlọ́run ẹ̀yọ̀ kan àdámọ́ tọ́lọ́run dámọ́ mọ́ ènìyàn gbogbo ẹni tó bá jí 29 December tí ń ṣàdúrà tó bá jọ́ dún kan ló fẹ́ sọ pé tó bá jọ́ dún kan ló fẹ́ sọ pé kò síjọ́ tọ́dún kan ò pé òní ní 23 December nísìnyí lápèjú àbí 24 so tí bá ń di 23 àbí 24 ọdún tí ń bọ̀ ọdún kan pé náà ni 23 àbí 24 ọdún tó kọjá sọ́dún yìí nísìnyí ọdún kan ló pé bẹ́ẹ̀ náà ni ọ̀la ọdún kan ó tún pé ọ̀túnla ọdún kan ó tún pé ojoojúmọ́ lọ́dún kan ń pé nínú ìgbésí ayé ọmọ ènìyàn ṣùgbọ́n nǹkan tá à ń pè lọ́dún wallahi ẹ̀sìn ni ló fà á ló fi já sí pé ọdún àwọn mùsùlùmí yàtọ̀ sí kìrìsìtẹ́nì yàtọ̀ sí àwọn olóòṣà àwọn eléégún yàtọ̀ sí àwọn olóró ọlá pé ẹ̀sìn ni nǹkan tó bá sì jẹ́ ẹ̀sìn náà ni mo ń sọ fún wa ká ṣẹ̀sìn la fi ń ṣẹ̀sìn tí nǹkan tó yẹn bá mú wá tó ìsìn ò bá sọ pé ó ṣe olúwa ìṣe kí ni ẹ̀ ń tọ̀ ń dara ẹ̀ ní ń da ẹ̀ láàmú ni lábẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba àlekè ọlá ó kọ̀ fún wa níbi ibi ìmọ̀ tẹ̀lé ìfẹ́ nu ọlọ́run sọ fún anabi Dawud alayhi salatu wassalam ọlọ́run ní inna ja'alnaka khalifatan fil ard fahkum bayna an-nasi bil haqq wala tattabi' al-hawa ọlọ́run ní fayudillaka an sabilillah ọlọ́run ní Dawud dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú òdodo má tẹ̀lé ìfẹ́ nu nítorí tó bá tẹ̀lé ìfẹ́ nu yudillaka an sabilillah ìfẹ́ nu yẹn yóò yọ ẹ́ kó lójú ọ̀nà kí yóò yọ ẹ́ kó lójú ọ̀nà tọ́lọ́ nígbà míì ẹ wo ọlọ́run ọba balikiola ọlọ́run ọba sọ̀rọ̀ nípa ìfẹ́ ẹnu fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́ni afaman kana ala bayyinatin min rabbi kaman zuyyina lahu su'u amali wattaba'a ahwa'ahu ọlọ́ni ṣí ẹni tó yásí pé ń bẹ lójú ọ̀nà tòdodo ń bẹ lójú ọ̀nà ìmọ̀nà ń bẹ lójú ọ̀nà mufẹ́ tọ́lọ́hún ṣóhun la fẹ́ pé ẹni tí ń bẹ lójú ọ̀nà ni abẹ́ńtọ́ yẹ pé ìfẹ́ inú ẹ̀ ó ya fọ́tò nǹkan míì fún tó pè lẹ́sìn tó wájú ẹ̀ ni wọ́n á ṣe tó fi kíni tó fi nǹkan tí ó yẹ kí ó
ṣe tó fi nǹkan tó yẹ kó ṣe lẹ̀ ọ̀nà tí máa mú yàn kí ní àwọn sábàbí èyí tí máa mú yàn máa dẹni tí ó tẹ̀lé ìfẹ́ nu àkọ́kọ́ ìfẹ́ nu gbà mí awá láti ibi kékeré tí wọ́n bá bí ọmọ ẹ̀rí kí wọ́n bá bí ọmọ gbà mí lápèjúwe àwọn òbí gbà mí wọ́n máa ń kọ́ ọmọ sórí kó máa tẹ̀lé ìfẹ́ nu níbi pé ọmọ ìkéré táwọn òbí bá nífẹ̀ẹ́ tí wọ́n fẹ́ràn ju bó ṣe yẹ kí wọ́n nífẹ̀ẹ́ lọ ìfẹ́ yẹn lágbára wọn wà nífẹ̀ẹ́ kọ́wọ́ kan tọ́mọ ẹ bá ti sunkún pé mo ń fẹ́ nǹkan wọn ò ní fojú wo pé ṣé nǹkan tí ń fẹ́ yẹn ṣóṣe déédéé tọ́lọ́ àdó òṣìṣẹ́ wọn fún ní nǹkan lápèjúwe ọmọ ìkéré tí wọ́n nífẹ̀ẹ́ sí bóyá ọmọ yẹn sùn lásùbà fún jíde ní kásùbà dáná bí wọn gbà lágbára ti kí n kọ mẹjẹ ẹjẹ kó sinmi ibẹ̀ yẹn ọmọ yẹn ó ti máa rí pé àṣà ń tẹ̀lé fẹ́ ọmọ yẹn gan òun náà sí nǹkan sì lè má ṣe o yóò máa sọ fún un pé nǹkan ṣe kọ́dà ó lè lóun fẹ́ nǹkan ṣeré kan wá ní mojú àsìkò táwa yìí nìsín ó ṣe àwọn èèyàn ní tẹ̀lé ìfẹ́ nu torí pé kò sẹ́ni tí ò tí ì gbọ́ wá sí pé kó lọ dọ̀ Papa Noel kó gbé kàdó lọ fún ọ ìyẹn ẹ̀bùn tó fẹ́ fọmọ tó o bá lẹ́bùn kan fọmọ yẹn rà nǹkan kan fọmọ yẹn lé kó sì má jẹ kó má ṣe déédéé àsìkò tá a wà yìí torí pé àsìkò àyẹ̀mí àti ẹ̀ náà mọ̀ pé ẹni tí o bá tẹ̀lé ìfẹ́ nu wàláhì ó mọ̀ pé kò sọ̀nà bẹ́ẹ̀ torí Papa Noel nìsín ẹ̀sìn ni lọ́dọ̀ àwọn kan ẹ̀sìn lọ́dọ̀ àwọn kan nísìn òun fẹ̀sìn tiẹ̀ lẹ̀ òun lọ bá wọn ṣe kíni òun lọ bá wọn ṣe ẹ̀sìn tiwọn nìyẹn nísìn ẹ ti ń kọmọ sórí ìfẹ́ nu gbogbo ẹni tó bá ti ra nǹkan ọdún fọmọ nísìn wàláhì ń kọmọ fún ìfẹ́ nu nítorí ọmọ mi tẹ́ bá kọ́ láti fẹ́ nu wọ́n lè ra nǹkan ṣeré fún nǹkan ṣeré yẹn yóò máa lu piano títí látara bẹ́ẹ̀ àwọn ọmọ wọn ò ní mọ̀ pé nǹkan títí táwọn ń tún ẹ̀ kò sí lójú ọ̀nà tó bá dọ̀la tábà tó bá ń kọ́ fún mi kó sọ ọmọ ògbà rárá ò kíní kan bẹ́ẹ̀ sì ni tó òbí mi wà kì í fẹ́ kọ́wọ́ kan ọmọ ẹ̀ kì í sì fẹ́ kẹ́mi ó kan ọmọ ẹ̀ tọ́mọ náà bá ti ṣe nǹkan àbọ̀wọ́ kan ọmọ náà àbí ẹnu kan báyìí yóò bẹ̀ sí yarí ní kí ó tẹ́ nọmọ mi kí ó tẹ́ ṣe kankan tó sì jásí pé yarí tí yarí nì ń kọ́ ọmọ yẹn ní ìfẹ́ ẹnu ni ọmọ yẹn nǹkan tọ́mọ bá ti lóhùn ń fẹ́ báyìí àwọn òbí ẹ̀ ò fún tó bá ti bẹ̀ sí sunkún wọn fún ní nǹkan bẹ́ẹ̀ nínú àwọn sábàbí tí máa ń jẹ́ kéèyàn ó máa tẹ̀lé ìfẹ́ ẹnu àwọn òbí a máa fa kọ́mọ ó tẹ̀lé ìfẹ́ ẹnu láti pilẹ̀ láti lọ́wọ́ wọn pẹ̀pẹ̀ fúnra àwọn òbí náà ni wọ́n fa kọ́mọ ẹ̀ ó jẹni tí ó máa tẹ̀lé ìfẹ́ ẹnu ẹlẹ́kejì nínú nǹkan tí wọ́n mú yẹn tẹ̀lé ìfẹ́ ẹnu láyé òun náà ni kí èèyàn ó máa bá àwọn ènìyàn rẹ̀ rìn kọjá sí pé àwọn ọmọ tí ò ṣetán àti gbọ́ mo gbọ́ Ọlọ́run mo fẹ́ Ọlọ́run àbí kí wọ́n jìnnà sí mi ìfẹ́ Ọlọ́run lọ́mọ bá ń bá rìn gbogbo ọmọ tí gbogbo ẹni téèyàn bá ń bá rìn kéèyàn ṣàkíyèsí téèyàn bá ṣàkíyèsí ẹni tọ́mọ ń bá rìn tí ó fi máa tẹ̀lé ìfẹ́ nu wàláhì kò ní mọ̀ torí pé àwọn ọmọ tó ń gbà wọ́n bí ò lè bá wílé tí wọ́n bá sọ nǹkan báyìí wọ́n bá sọ ẹ̀ọ̀kan wọ́n fún wọn lésì méjì mẹ́ta mẹ́sàn-án mẹ́wàá irú àwọn ọmọ bẹ́ẹ̀ kò sí iyèméjì pé ìfẹ́ inú wọn ni wọ́n ń tẹ̀lé wọn ò nóbi tí wọ́n ń sá fún wọn ò lọ́gà kan tí wọ́n ń sá fún wọn ò ní ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń sá fún wọn ò ní ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń sá fún kò sí nǹkan tó kàn kí àwọn eléyàn kí wọ́n máa tẹ̀lé ìfẹ́ inú lọ. ọ̀kan náà àwọn afáàgbà tí a mọ̀ sí Abu Qilaba ó sọ fún wa pé ó ní la tujalisu ashabal ahwa ẹ má máa jókòó pẹ̀lú àwọn tí máa ń tẹ̀lé ìfẹ́ inú ó ní wala tujadiluhum ẹni tí bá sì ń tẹ̀lé ìfẹ́ inú yẹn bá ṣe fanfa tó bá ń bá ṣe fanfa kódà kó ka hadith kó ka àyà fún yóò máa ní owó tiẹ̀ ló sọ yẹn ìfẹ́ inú tiẹ̀ yẹn náà ló máa ṣe kí ni òun náà ni yóò máa tíráyè àti máa tẹ̀lé ó ní nítorí pé fa inni akhsha ó ní nítorí pé mò ń bẹ̀rù pé tẹ́ ẹ bá ń tẹ̀lé wọn ó ṣeé ṣe kí wọ́n tì yín bọ̀ ọ̀nà àná àbí kí wọ́n tì yín bọ̀ ọ̀nà tí kò dáa tí ìṣọ̀nà tí ó yẹ kí ẹ̀dá ó mọ̀ tọ̀ nínú nǹkan tí máa mú yẹn tẹ̀lé ìfẹ́ nu láyé òun ni pé ká má rí àwọn ẹni tí ó máa pèpè sójú ọ̀nà tọ́lọ́n láwùjọ kan ọlọ́run sọ ọ́nà alẹ́ Imran ọlọ́ni waltakum minkum ummah yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhawna 'anil munkar ọlọ́ni kó máa bẹ́nu yín àwọn kan àwọn ìjọ kan bí yá sí pé wọ́n máa pèpè sójú ọ̀nà tọ́lọ́n tá a bá ti ráwùjọ kan tí ò sí ìpele sákìyèsí máa pèpè sójú ọ̀nà tọ́lọ́n yìí máa ṣe wá sí láwùjọ yẹn ìfẹ́ inú rẹ̀ jìnnà sí kò ní jìnnà sí ro àwùjọ bẹ́ẹ̀ bákan náà nínú nǹkan tí wọ́n mú yẹn tẹ̀lé ìfẹ́ inú láyé òun náà ni hubbu dunya wa rukuni ilayha kéèyàn nífẹ̀ẹ́ ayé jù béèyàn bá nífẹ̀ẹ́ ayé jù yóò gbàgbé àkìyàmọ̀ yóò sì mú ìfẹ́ nu torí pé ìnífẹ̀ẹ́ ayé ju bó ṣe ìnífẹ̀ẹ́ ayé ju àkìyàmọ̀ lọ òun ní mú yàn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ń tẹ̀lé ìfẹ́ nu ẹ̀ òun ní mú yàn gbọ́ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ó gbé wọ ẹ̀fìn yẹn lẹ̀ agbádùn láyé ṣe bí gbádùn ayé ni ṣe bí kíní kan ní tó òun ní máa mú yàn jìnnà sí àti lè tẹ̀lé tọ́lọ́run bá ti ti Ànábì sallallahu alaihi wasallam ẹni tí bá ń tẹ̀lé ìfẹ́ nu nínú aburú tí bẹ́ẹ̀ ni pé khusran fil akhirah ẹni tó ń kó fún al-qiyamah nítorí pé Ọlọ́run bá ń sọ nínú suratul nazi'at ọlọ́run ní fa amma man tagha
ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tí ó bá kọtí ikú sọ̀rọ̀ àwọn ọlọ́run tó jìnnà sí mo fẹ́ tó jìnnà sí mi ìfẹ́ tó yá sí kó jìnnà sí mo fẹ́ ọlọ́run mi ìfẹ́ ọlọ́run ọba gangan ní ẹnsúmá wa athara al-hayata ad-dunya tó wá pàtàkì ayé ju kíni ju al-qiyama lọ ọlọ́ni fa inna al-jahima hiya al-ma'wa ọlọ́ni irú wọn ibi tí ọ̀rọ̀ wọn padà tán sí òun náà ní kíni òun náà ní inú náà jahim ìyẹn inú ìyà ọlọ́run náà ní ọ̀rọ̀ wọn tán sí wa amma man khafa maqama rabbih wa naha an-nafsa 'anil hawa fa inna al-jannata hiya al-ma'wa ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kọ̀ fúnra ẹ̀ níbi ìfẹ́ ẹnu ibi tí àtúbọ̀tán ẹ̀ yóò padà já sí òun náà ní kíni òun náà nínú àlìjánná nínú aburú tí ń bẹnu kéèyàn ó máa tẹ̀lé ìfẹ́ ẹnu yóò ní pé ẹ̀ńtọ̀hún yóò pòfo ayé yóò pòfo sàárè yóò tún pòfo gbangba kìyàmù nínú aburú tí ń bẹnu ìfẹ́ ẹnu ni pé èèyàn sábà máa gbá wá sí tọ́lọ́hún gbogbo ẹni tí fẹ́ ẹnu bá ń bẹ pẹ̀lú ẹ̀ kò ní máa gbá wá sí tẹ́ bá pè sákèésí kò ní gbọ́ bẹ́ẹ̀ pé sí pé má ṣe yẹn gan ní ò má ṣe Ali ibn Abi Talib ó sọ náà rà pé ó ní innama akhsha alaykum ithnayn ó ní mò ń bẹ̀rù nǹkan méjì kan lé ẹ̀yin èèyàn lórí mò ń bẹ̀rù nǹkan méjì lẹ́yìn lórí tul al-amal kéèyàn máa ní ìran kan tó kù mo fẹ́ kọ́lé mo fẹ́ dà láyé wattiba' al-hawa àti ìtẹ̀lé ìfẹ́ ẹnu ó ní fa inna tul al-amal yunsi al-akhirah béèyàn bá jẹ́ ní tí n bá ń ronú ẹni tó bá jẹ́ ní tí ń ronú pé mo fẹ́ dà láyé tí ń sáré ayé jù ló gbàgbé àkìyàmù ẹni tí máa ń sáré ayé jù ló gbàgbé àkìyàmù ó wà ní fa inna ittiba' al-hawa kéèyàn máa wá tẹ̀lé ìfẹ́ ẹni tí bá ń tẹ̀lé ìfẹ́ ẹnu jù yasudduhu an haqq yóò mú láti lè àti gba òdodo kò ní rọrùn fún bí yẹn bá jẹ́ ní ti tẹ̀lé ìfẹ́ ẹnu bẹ́ẹ̀ bá ń bá àṣù gbogbo ìfẹ́ ẹnu ẹ̀yẹn ló máa ṣe kiri òun ní nǹkan tí yóò máa mú yẹn nígbà yà nínú aburú tí ń bẹnu kéèyàn máa tẹ̀lé ìfẹ́ ẹnu láyé ni pé yufsidu al-qalb máa ń jẹ́ kí ọkàn kó di pẹ̀ta máa ń bẹ̀mí jẹ́ máa ń ba ọkàn jẹ́ kì í sí fún ọkàn ní ìfọ̀kànbalẹ̀ míyàn bá ń tẹ̀lé ìfẹ́ ní ọkàn ò ní ìfọ̀kànbalẹ̀ yóò sì máa kò ní jẹ́ kọ́kàn ò balẹ̀ nínú ayé ọ̀kan náà àfa àgbà tí a mọ̀ sí Ibn al-Qayyim ó ní al-qalb la tatimmu lahu salamatu ó ní ọkàn kì í ní ìfọ̀kànbalẹ̀ mutlaqan nínú gbogbo ìgbésí ayé dìgbà hatta yaslama min khamsati ashya títí dìgbà tí ọkàn náà yóò fi mórí bọ́ nínú nǹkan márùn àfáàyè wa ní wàháwà ọ̀kan nu márùn ni pé ìfẹ́ ẹnu tó já sí pé yunaqidu tajrida wal ikhlas kì í jẹ́ ìfẹ́ ẹnu tí kì í jẹ́ kéèyàn ó ṣe mo fẹ́ Ọlọ́run tí kì í fi èèyàn lọ́kàn balẹ̀ kì í sì jẹ́ kéèyàn ó ṣe nǹkan tó kọ́ni kì í jẹ́ kéèyàn ó ṣiṣẹ́ nítorí ìtọ́lọ́run nínú aburú tí ń bẹnu kéèyàn máa lo ìfẹ́ ẹnu òun náà ni kì í làákàyè máa mú làákàyè lọ ní aburú tí ń bẹnu fẹ́nu kéèyàn máa lo fẹ́nu ni pé làákàyè ò ní sí ní ìtòsí lófà ọ̀kan náà àfa àgbà Ibn Taymiyyah rahimahullah ó ní gbogbo nǹkan tí bá ti ń ṣe ìfẹ́ ẹnu láyé tó bá jẹ́ ni tí ó mọ̀ ìmọ̀ náà ó mọ̀ kó lára ẹ̀ tó bá jẹ́ ni tí ó ní làákàyè ó bẹ̀ sí jò tó bá jẹ́ ni tí ó ní owó nǹkan ó bẹ̀ sí parẹ́ lára ẹ̀ tí òun náà ò ní fura mọ́ bákan náà nínú nǹkan tí aburú ti bẹ́ẹ̀ bí ìfẹ́ ẹnu ni pé ìmọ̀ ń gba ìmánì lára yẹn nínú aburú ti bẹ́ẹ̀ òun náà ni pé muhlikun minal muhlikat nǹkan kan ni tí máa ń kó parun báyìí wọ́n ní Ànábì Dawud alayhi salatu wassalam ó sọ fún wa pé nǹkan mẹ́ta kan bẹ tí máa ń mú lọ síwájú báyìí bákan náà àwọn nǹkan mẹ́ta míì náà ń bẹ ló jẹ́ nǹkan tí máa ń kó ìparun báyìí nínú nǹkan mẹ́ta tí máa ń kó ìparun báyìí òun náà ni ìfẹ́ ẹnu nínú ayé bákan náà ìfẹ́ ẹnu yughliqu ala al-abd abwab at-taghyir tí èèyàn bá jẹ́ tí ó ní ìfẹ́ ẹnu èyí tó dájú ni pé máa ń dínà àti ṣe kòńgẹ́ oore fún yẹn ìyẹn ni ọ̀kan náà àfa àgbà Ibn Qayyim wọ́n sọ nù tíra àwọn Rawdatun Muhibbin ó ní inna ittiba'a al-hawa kéèyàn ó máa tẹ̀lé ìfẹ́ nu yughliqu ala al-abdi abwab at-taghyir máa ń tilẹ̀kùn àti ṣe kòńgẹ́ oore fún yẹn bákan náà ẹ̀rí pé ẹnu fẹ́ ẹnu yóò máa lọ yóò máa bọ̀ kò ní mọ̀ èyí tó fẹ́ ṣe débi pé yóò máa wáyé rà ní pé ọlọ́mọ dílẹ̀kùn àrísìkì fún ẹni tí máa ń tẹ̀lé ìfẹ́ ilẹ̀kùn àrísìkì òdì débi pé yóò máa wò pé káṣọ pé mo nù lọ́ọ̀ ni nǹkan báyìí máa ṣe léyìn káṣọ pé mo nù lọ́ọ̀ ni yìí ti ṣe báyìí káṣọ pé mo lọ́ọ̀ ni ṣe báyìí yóò máa fọkàn tọ̀ nǹkan rí àmọ́ kò ní tó lọ́wọ́
nígbà tí ó bá jẹ́ tí ń tẹ̀lé ìfẹ́ ẹnu. bákan náà ìfẹ́ ẹnu sababun li diqil ma'isha wa adawati an-nas nǹkan kan ni tí máa ń jẹ́ kí àtijọ́ àti kó nira fún yàn ń sì máa ń sọ yàn di ọ̀tá láwùjọ bí téèyàn bá ń jẹ. bí ó ṣe wù kí àsìkò lọ tó ọ̀kan náà fún àgbà ó ní aslu ghalabatil hawa ìpìlẹ̀ nǹkan tí máa ń jẹ́ kí ìfẹ́ ẹnu kó jọba lára yẹn òun náà ni muqarabatu shahwat òun ni ìgbà téèyàn bá ń fún ara ní nǹkan tí ń béèrè tó fi Ọlọ́run ò sì fẹ́ lápèjúwe nǹkan tá a bẹ́ ń béèrè téèyàn bá ń fún lọ́nà tí ó tọ́ nǹkan tẹ́nu ń béèrè téèyàn bá ń fún ní ọ̀nà tí ó tọ́ fa idha ghalaba al-hawa yóò jẹ́ kí ìfẹ́ ẹnu jọba lára yẹn nǹkan tí wọ́n mú fẹ́ ẹnu wára yẹn òun ni kéèyàn ó máa fún ẹnu àti abẹ́ ní nǹkan tí Ọlọ́run ọba ò fẹ́ lọ́nà tí ó gbà tọ́ tó bá rí bẹ́ẹ̀ ìfẹ́ ẹnu máa ń jọba lára yẹn tí ìfẹ́ ẹnu bá wá dé azlama al-qalb ọkàn ó dúdú tọkàn yẹn bá wá dúdú wa idha azlama al-qalb daqa as-sadr tọkàn bá wá dúdú ìgbà àyà ẹ̀ yóò máa bẹnu hílàhílù ayé tọkàn bá wá fún téèyàn bẹnu oní wa idha daqa as-sadr sa'a al-khulq tí ọkàn bá wá fún téèyàn bẹnu hílàhílù ayé kò wá ní mọ̀ wá kò yóò bẹ̀ sí ṣì wà fún ayé ẹnití tó ti hùwà dáadáa yóò dẹni tó bẹ̀ sí ṣíwà wa idha sa'a al-khulq tó bá di wí kó bẹ̀ sí ṣíwà abghadahu al-khalq àwọn èèyàn ó bẹ̀ sí bínú ẹ̀ ó wà ní wa idha abghadahu al-khalq abghadahu táwọn èèyàn bá wá ń bínú ẹ̀ òun náà ó bẹ̀ sí bínú àwọn ènìyàn wa idha abghadahu tó bá wá bẹ̀ sí bínú àwọn ènìyàn jafahu yóò máa ṣe wọn bí ó ṣe tọ́ yóò máa hùwà tí ó dáa pẹ̀lú wọn yóò máa kọ̀yìn sí wọn kò ní máa ṣe bí kò ní máa bá wọn ṣe tó bá wá bẹ̀ sí ṣe bẹ́ẹ̀ ṣètọ́nù wà dúró láàrin àwọn méjèèjì yóò bẹ̀ sí fàṣìṣe àwọn méjèèjì kan àwọn yóò bẹ̀ sí fàṣìṣe àwọn méjèèjì àdébí gbé àjọṣe wọn wà máa gé síwájú tí ó fi máa súnmọ́ra wọn yóò máa gé síwájú nítorí bẹ́ẹ̀ ṣe wá rí ìfẹ́ ẹnu nǹkan kan ni tí èèyàn gbọ́dọ̀ súnmọ́ tí èèyàn bá jẹ́ ni tí ń jìnnà sí ìfẹ́ ẹnu àkọ́ yóò rí àlùjánnà tọ́lọ̀ bá a ṣe sọ́lẹ̀ kan pé ọlọ́ni wa man khafa ẹgbẹ́ tó wáyé sọ amma man khafa maqama rabbi wa naha an-nafsa 'anil hawa fa innal jannata hiya al-ma'wa gbogbo ẹni tó bá jìnnà sí ìfẹ́ ẹnu yóò rí àlùjánnà tọ́lọ̀ wọn bá lẹ́yìn ìgbà tí ó bá kó láyé bákan náà àsìkò ọ̀wárí àkìyàmà ọlọ́wọ́n ọba yóò gbé fo irú ẹni bẹ́ẹ̀ nínú àǹfààní tí bẹ́ẹ̀ nu kéèyàn ó jìnnà sí ìfẹ́ ni pé máa ń gbéyàn ganu ayé ń sì máa ń jẹ́ kéèyàn orí ayé lónìí rọrùn ó máa ń jẹ́ kí sáré ò dáa ó sì máa ń jẹ́ kí gbangba kìyàmà kéèyàn ó pàdé Ọlọ́run bá bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ ní ìparí òun ni pé kí ni nǹkan tá a lè fi ṣe òwòsàn ìfẹ́ ẹnu gbogbo ẹnikẹ́ni tó bá jáfa èyí tó ń gbọ́rọ̀ Ọlọ́run ọba tó ń kọtí kù sí èyí tó ń gbọ́rọ̀ Ànábì tó ń kọtí kù sí gbogbo àsìkò tá a wà yìí gbogbo ẹnikẹ́ni wá sí innal halala bayyinun wa innal harama bayyin èyí tó jó dòdò kò sẹ́ni tí ó mọ̀ èyí tó jọ̀nà tó rọ̀ wallahi kò sẹ́ni tí ó mọ̀ gbogbo èmi àti ẹ̀ náà mọ̀ pé ìlọ́kọ́jọ ní 31 December ọdún kan pé kábẹ́ lọ́hùn kí gbogbo ọdún tí ń bọ̀ kó máa ṣe kíní kan àbí gbogbo yìí tí a fẹ́ mọ̀ lọ ṣe lásìkò tá a wà yìí èmi àti ẹ̀ a mọ̀ pé kò sínú Al-Qur'an a mọ̀ pé kò sínú sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam èmi àti ẹ̀ ti gbọ́ lẹ́nu àwọn àfáà pé kò sọ́nà mẹ́rin pé ìwà ẹ̀ṣẹ̀ ni téèyàn gbọ́dọ̀ tọ́ téèyàn bá tọ́ bẹ̀ yóò jìyà Ọlọ́run èmi àti ẹ̀ ti gbọ́ ìmá wa tẹ̀lé ìfẹ́ ẹnu ni tórájú àlàsọ̀kọ̀ àfẹ́ lọ ṣe ìfẹ́ ẹnu ni bẹ́ẹ̀ bá tẹ̀lé ìfẹ́ ẹnu bẹ́ẹ̀ tó sì lọ tó lọ ṣe ní ìfẹ́ Ọlọ́run kó máa retí pé gbogbo àwọn nǹkan tá a kà gẹ́gẹ́ bí aburú fún ẹni tí bá ń tẹ̀lé ìfẹ́ ẹnu kó máa retí ẹ̀ nínú ìṣẹ̀mí ẹ̀ láyé àtúnú sáré àtìgbà tí ó bá di ọgbà kìyàmà ní ìwòsàn lẹ́ni tó bá ṣàkíyèsí pé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ sí mi tó ẹ gbogbo yé mi tó ẹ gbọ́dọ̀ ń pé ìfẹ́ ẹnu fẹ́ wà lára mi nínú ẹ̀ òun ni pé Ànábì sallallahu alaihi wasallam oṣù Ọlọ́run ọba sọ̀nà Sunan al-Imam Tirmidhi oṣù Ọlọ́run sallallahu alaihi wasallam wọn ní òjíṣẹ́ Ọlọ́run a máa sábà ṣàdúrà pé Allahumma inni a'udhu bika min munkarati al-akhlaq wal-a'mal wal-ahwa Allahumma inni a'udhu bika min munkarati al-akhlaq wal-a'mal wal-ahwa yẹni pé kéèyàn ọmọ tọrọ pé kí Ọlọ́run ọba kó gbóhùn jìnnà kó níbi kíni kó níbi gbogbo nǹkan tí ń jẹ́ mi ìfẹ́ Ọlọ́run nínú wa àti mi ìfẹ́ tí ó sọ òun di alábùkù láwùjọ àyàn àti níwájú Ọlọ́run kọ́lọ́n gbóhùn jìnnà sí àti iṣẹ́ tó wọ́n máa ṣe àti gbogbo nǹkan tí ń jẹ́ aburú ti fẹ́ nu kí Ọlọ́run ọba kí ó gbóhùn jìnnà sí bákan náà nǹkan tí yóò fi jìnnà sí fẹ́ nu bẹ́ẹ̀ sí báwọn èèyàn wọn súnmọ́ àwọn afá àwọn ọ̀rẹ́ tó ń bá rìn tẹ́lẹ̀ jìnnà sí wọn tó bá bẹ́ẹ̀ sí báwọn èèyàn gidi ó rí i pé ó bẹ́ẹ̀ sí tẹ̀lé ìfẹ́ Ọlọ́run bákan náà kéèyàn sì máa rántí pé ibi ìtẹ̀lé ìfẹ́ nu
aburú bẹ́ẹ̀ láyé àti sáyé àti gbàgbà kìyàmà àti pé ipò téèyàn wà tẹ́lẹ̀ tọ́lọ́run bá nífẹ̀ẹ́ tí nìkan ṣe níjọ́ tó bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé ìfẹ́ nu yóò jákò nípò náà níwájú Ọlọ́run yóò jákò nípò náà níwájú àwọn èèyàn yóò jákò nípò náà láwùjọ nú ẹbí tí ń bẹ yóò jákò nípò náà ní gbogbo àgbègbè ibi tó bá wà nígbà tí èèyàn bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé nígbà tí èèyàn bá ń tẹ̀lé ìfẹ́ nu èyí tó wá burú jù òun ni pé yóò jákò nípò tí ń bẹ níwájú Ọlọ́run ọba bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ọba ní ó pè ní àti ẹ̀kú ní ọjọ́ tí kò ní kú kankan illa Allah subhanahu wa ta'ala kásìmọ̀ rántí pé Ọlọ́run ọba tí ó pa wá láṣẹ pé ká tẹ̀lé tó sì ní ká jìnnà sí ìfẹ́ nu nítorí pé àwọn àfa wọn ní ọ̀tá ọmọ ènìyàn mẹ́ta ni alákọ̀ọ́kọ́ dùnìyàhù ilé ayé àti kìnnì àti ṣẹ̀tọ́ àti ẹ̀mí tí a mọ̀ sí ìfẹ́ nu èyàn ó jìnnà sí ayé níbi kìnnì níbi zuhudi níbi kéèyàn ọ̀rá isa èyàn ó jìnnà sí ṣẹ̀tọ́ níbi pé kó jìnnà sí gbogbo nǹkan tó bá ti mọ̀ pé ṣẹ́ ìṣòro èyàn ó sì gbógun ti ẹ̀mí ẹ̀ torí pé ẹ̀mí ló burú jù láti gbógun ti téèyàn bá ti lè rógun ẹ̀mí ẹ̀jà tó bọ́ lọ́wọ́ ẹ̀mí ẹ̀ ti ṣẹ̀tọ́ nǹkan kékeré nù tó bá ṣe àwọn ìlànà ṣàtọ́nà òun lọ ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ òun jókòó tiẹ̀ léyìí tí kò ní ṣìkìrì léyìí tí kò ní lọ bí kan abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo wa pátápátá kọ́lọ́n kó yà wá ya ṣàtọ́nà kó yà wá ya ìfẹ́ nu kó yà wá ya nǹkan tọ́lọ́wọ́n bá òfẹ́ kó fi wá sójú ọ̀nà mọ̀fẹ́ Ọlọ́run kó fi wá sójú ọ̀nà èyí tí ó mú wa rí kẹ́ Ọlọ́run tí ó mú wa ránu Ọlọ́run láyé àti sáré àti gbangba al-qiyama gbogbo wa pátá ẹjẹ́ àjìnà sí ìfẹ́ nu ká tẹ̀lé mọ̀fẹ́ Ọlọ́run ká má bá wọn kópa níbi ọ̀rọ̀ décembre ọ̀rọ̀ janvier à ń ṣọdún àṣìkiri kan torí pé eléyìí o ẹni tó bá tẹ̀lé wàláhì ìfẹ́ ẹnu ni tí ó sì ń kàn ní torí pé àwọn afáàtì ṣàlàyé Qur'an ti ṣàlàyé hadith ṣàlàyé subhanakallahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Al-Haqqu TV, òtítọ́ ni yóò lékè òtítọ́ ni yóò borí.